Eba ya pe na je ro ya ko. Ai ga te ni na to ta ya kare bo na ise won ya solo gbo ni ma ya ye canopy. Ala wo wo. Wo ru da we ohun ami. Ana gwa la wo yi. Awe na mana ala ai te be wo uke na so we. Ọ̀gá jẹ̀rẹ́ ní a ní ilé wa ti èmọ̀ ní ìgbẹ́jọ́ pé má bà. Náà rí ẹjọ́ rí kàkòtò. Ọ̀yà pọ̀ bó kan lè dáadáa ẹ̀yà fẹ́ nọ́jà òkè náà o. Thank you. Àìsè mẹ́wẹ́ àdókòrò ayẹ́rẹ̀ yá fún ìjọba náà kẹ́kẹ́ o.
tó mọ ìlọ́tù nàbẹ yàtọ̀ olùmọ̀kẹ́ ògbógun onídé ìsàlẹ̀ olùkọ́ bàrà pọ̀ òkú ọ̀rọ̀ ọdẹ náà. ẹni atẹ́lẹ̀ ìbànú máa mẹ́mi ọ̀rí ẹ̀wúkù lálàá nìdáàdọ̀ ìyàfẹ́ láàrin akara ìbò náà yíṣọ́ ọmọ ìyàsọ̀lùkọ́ àdìmáyà ìyẹ kánópì. àìtèmí ẹgbẹ́ màfún ìlàjẹ́ mi yà fò ó máa dáadọ́ ìyàfẹ́ ìwọ́sẹ̀ ìdìmáyà náà mi ẹ̀gbá bàbá wùsàlẹ̀ náà. ọ̀gá jèmí nìyẹn nílé wọn rí èpọ́n mi wúrò rẹ̀ gẹ̀. Giants ọ̀rùsàn Giants ọmọ ẹ̀ nìyẹn wẹ́gí àwọn àyíhó òpònà ọ̀hán ìrọ̀rọ̀ ọmọ ìdàtẹ̀lú rẹ̀. ẹ̀gẹ̀dẹ̀ akpẹ́dá wọn náà ẹ̀sùn ẹ̀hán àwẹ̀ 1,500 akpẹ́dá yìí kan lẹ́yìn ẹ̀mí wo iná Giants ni o àwẹ̀ 1,500 ebo dada Junior Mogo Park adazọ ma ọkùnrin ìyàgbẹ́ ọkùnrin ọ̀yà gbóbi ebo náà orí díà ìyàwó ayé àtùkù lọ́kà wẹ́ẹ́ mi bóyá wú lọ́gbọ́dún wú ìbátan àkàsọ́fọ́ ọ̀rọ̀ in Jesus name we pray. nínú ẹ̀ lọ́wọ́ rẹ̀ wàyà fẹ́fẹ́fẹ́ wà á bẹ́ẹ̀ mi wà á bí fún ẹ̀rù wà á bí lẹ́kẹ̀tì wà á bẹ́ẹ̀ mi nìgẹ́ náà káyé nínà ni a tún gé náà kẹ́ sùn ẹ̀ sùn kuma ẹ̀ ó gé nìgbẹ́ bá yé. àmì náà má gbèdé àmà ẹ̀mí náà bá ẹ̀ Jesus. Ìdáyọ̀ sì wá gé ẹ̀rẹ́ lè sùn yẹ. Mọ̀síkò etí tí o bọ́ níyà lónìí ẹ̀ṣẹ̀ yà mú pélé lẹ́sọ̀. Thank you, ladies and gentlemen, please. N'ala wo ni ŋun ẹ̀ ògè náà ọ̀rí máa yà fẹ́fẹ́fẹ́ ẹ̀yìn náà. Mẹ̀tòbí mẹ́nà tí a mẹ̀ ọ̀yà pété àkàwẹ̀ ẹ̀ẹ́dẹ́ náà yà hìọ́ mẹ́ ẹ̀yìn bí ekwe yà tó àwàwà. Dẹ́gẹ́rẹ́ náà yà hìọ́ mẹ́ bí ekwe yà tó èwì bẹ́rù àyè àmọ́ ọdún wẹ̀ lé yìí kó. Ọjọ́ wẹ̀ mẹ́rin ọmọ ẹ̀kí ọmọ sáwọn wẹ̀. Bẹ́ẹ̀ náà ní ká yẹ ògè náà ọ̀rí máa yà fẹ́fẹ́fẹ́ ẹ̀yìn náà. N'ala wo Jesus dada Junior Mogo Park ìgò di àsìkò náà wá mẹ́ẹ̀ wẹ́gí mi ègbèrè ìkòdì májò yẹ́nà mọ̀síkò ẹ̀yà mi wá ni wà dada Junior Mogo Park gẹ́gẹ́ ìyá ẹ̀mí náà yà fi gó ẹ̀ àtàzọ́mọ̀ kì wù náà gbóyà gbóbi ìbùnú níbíà ọ̀gbẹ́ni oníjà ọ̀gbẹ́ni àwọn náà ètèlọ̀ ọ̀wẹ̀ ẹ̀ẹ́dùn mọ́tẹ́mí wọ́n yá dùpọ̀ ẹ̀ẹ́dà mọ́tẹ́mú nu ètèlọ̀ ọmọ sẹ́ wọ́n wù gbèsò yàn ẹ̀dẹ̀rẹ̀ náà wọ́n mú ẹnu ẹ̀ wọ́n á gé wẹ́wẹ́ àwọ̀wà ẹ̀yàyè bẹ́ẹ̀ náà níbi kájí ẹni wọ́n ẹ̀ mẹ́tò bí mi náà di a mọ̀tà rẹ̀ wùwà bíọ́mọ́pìà wà híà mú ẹni ní ọmọ náà rẹ̀ wẹ́ ọmọ náà ìrìn òní ìrántí ẹ̀ bẹ́ẹ̀ òun dànù fún ẹ̀rọ wọn ni òun dànù. Bóyá rẹ̀ ta ẹ̀rùndọ́ àhíá tí ènìyàn ègì nira àwẹ̀ eré bẹ́ẹ̀ ọ̀yà kàwé bo ọ̀nà eré bẹ́ẹ̀ Jesus òun dàn wọ́n nìyí. Wọ́n gé wé bí ọmọ kù náà mú ẹni ní ọmọ àwẹ̀ ọmọ náà ìhó náà tiẹ̀ yìí àmì ìnáwó ọmọ ní òun dàn wọ́n. Wọ́n lọ́ mọ́ ní ìtẹ̀gbọ́n ìwọ́n adé ọdún àwọn ìnáyẹ̀rá ọ̀wọ̀ ìnáyẹ̀yẹ. Ahịa na nwa ụba awee anyị nọrọ ọya ka ekele ọdụsị uri pọka Jizọs letọrọ ihe anyị nọrọ ọbẹ̀ ọmọ ní nyàgẹ́ ọlùkù tó ti yẹ wá àwọn àyẹ̀bá yẹn wá àyẹ̀bẹ̀ n'ala owó ugye náà ọyí má ya pẹpẹpẹ ẹ̀yìn náà wẹ̀gọ̀ tó dà yẹ̀ tó dà ọkẹ́ kọ́ pa ẹ̀ ọ̀ jáyẹ̀sì àwòsí jáyẹ̀sì rẹ̀ òmùnà ọ̀pẹ̀ yáyẹ̀sì ọ̀yà àkọ́bí ìbùnà orí díẹ̀ ẹ̀yà ìwúrà bíyẹn náà yẹ má ìrùbẹ̀ táì èso jáyẹ̀sì rẹ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀hẹ́rẹ̀ lọ́rọ̀ ọmọ ìdásẹ̀lú n'ala ọ̀nì wọn ẹ̀ ìnìnà tàlìhíànà akẹ́miẹ̀wẹ̀ ìyúpẹ̀ kàá ìnọ́sẹ́ni mọ̀yẹ́rọ̀ fìyàká ọ̀nọ́bùgàdì ìrùdáwọ̀ máa rí wọn lóde ìnà tàlókà ò wẹ́yà àtàmì ọ̀ o tèlá lord tèlá lady dènà kẹ́kẹ́ ló ká wú. ebo dada torí wọn àyọ. ẹ ò ta ara yà hàn. tèlá lord tèlá lady dènà kẹ́kẹ́ ló ká wú. lálẹ́bí lálẹ́bí lálọ́d
wọ́n mi kìnnà bí òkú ìpè aláwọ̀ yẹn àti òkú aláwọ̀ bọ̀tà. Àbúrò ìlànà mi ká wú mọ́tà ẹ̀ tọ́ ni ìlànà ìjọ kékeré ká wú. Àwọn àgbẹ̀wò ìwé tèbú olókòjú wa nìyà. Nánà àwòwò kìí ẹ̀sán they no like breaches they no breaches ìdí ẹ̀sán ẹ̀rọ gbọ́nà yà ọ̀nà fúnpọ̀ wẹ̀ yìí ẹ̀rí ẹ̀yà àbíọ́. Iye yẹ body work. Dada wẹ̀ ma sọ̀fíà gbọ̀ ọ̀hún wẹ̀ mí bọ̀ yà wù. Ọ̀gẹ̀ ẹ̀sìn àdìtún òfin dè bọ̀. Àti àdìtún ẹ̀gbọ́n ọ̀pá ni a gbé mọ́ ni. Bẹ́ẹ̀ ló ní ká yé ẹni wọn ẹ̀. Ìnà tàbí tèkì nìkan ìnà. The former President Goodluck Jonathan, the President Muhammadu Buhari, the number say Buhari. Jonathan. Wọ́n máa ń wọ́n nǹkan rẹ̀ gẹ́ni. Wọ́n náà ìfún yẹn, wọ́n náà yàtọ̀. Yẹ́n wọ́n mú ìdáwọ̀ yẹ́n wọ́n máa ń gbé ẹgbẹ́ fi ìfún ẹ̀. Ọ̀rẹ́ yà á fi ìfún ẹ̀ 65 naira. Buhari lọ́wọ́ ẹ̀fọ́ ẹ̀sùn wa ẹ̀fọ́ ẹ̀dá 200 ọ̀dìyẹ. Ọlọ́dún ẹ̀ 260 náà. Bàlá ni wọ́n òkè náà ọ̀gbìn máa yà pẹ́pẹ́pẹ́ ẹ̀yìn ló. Lọ́dọ̀ ní ayé àìkèmí ẹ̀wẹ̀ ìtì ẹ̀ ìnáṣẹ́ni mọ̀ yà fẹ̀ káwọ́ lóbú. Ìyá mọ́tò lọ́yà ìpẹ̀yìn tiẹ̀rì. Ọ̀gá ìrarè ìpẹ̀yìn ìrarè ìkó ni nìyẹn. Ọ̀gá ni ayé rẹ̀ mẹtọ̀bọ̀ wọn gbẹ wa. Ọ̀dà ni lọ́yà wù rẹ̀ yóò dàda ọ̀pọ̀lọpọ̀. Ọ̀sàlọ́gbà ìgbà ìwé ṣe iná yà dí mọ́tò láti ẹ̀tù púpọ̀. Iná wà àkọ́kọ́ màtóyè láti lọ́yà. Lọ́yà ìdí mọ́tò àwẹ̀ congratulation. Ọ̀gẹ́ ìtàmàwé ọ̀gbẹ́ ọmọnọ̀mẹ̀ láti ìdáyà náà bí mọ́tò. Wọ́n yóò police road safety. Ọ̀wọ́n sójà ànàmẹ̀ bí mọ́tò ní ẹ̀fì ọ̀níyàn iná wẹ̀ yẹ́sà. Aswagi was wame, mena wa ame ku Kewanori after Barak. So jana wa muja, a Walando wait, you know what part. I will bring particulars. You know where you don't get right. They not pour you well. You the case? I will not get right. You know where I will to the remote never to me. I will get a good bow. You know what makes 600 block you brought back. Àwọn ṣiṣẹ́ dọ́là block ní ilẹ̀ ayà gbogbo iná like 1,000 iná like 2,000 iná like 3,000 iná like 4,000 iná like 5,000 ọ̀kẹ́ yìí sì 6,000. Ẹ má sí ẹ̀rọ wà rẹ̀ ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ yìí lọ́wọ́ sí mẹ́jọ lọ́wọ́ mi wà náà bẹ̀rẹ̀ ọ̀hún wà ọ̀hún bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀hún ma ọ̀lọ́dọ̀ ìwòkè ìwà ọ̀hún 5,000 láyé bí àtẹ́gbẹ́ láyé wòlé pé wọ́n á bí wà. Ẹ gbé sùn yà á la ọ ẹni ìwádìí fún omi ìlànà iná kọ́lọ́ tó lé ní barista ọmọ kí mo fún un tó ní mi àwa mi yé yàrá ìmọ̀ ẹ̀jú ẹ̀kọ́ náà yàrá mi tó fi gbé wa ẹ̀yìn dàn ẹ̀yìn dàn. Lóyún náà ní ayé ẹni kékeré ìgbẹ́ kan èmi ó sẹ́ni mọ̀ yàrá fi àká ọ̀rọ̀ búgadé. Ẹgbẹ́ ní asẹ̀sẹ̀ ìnágbéyè bẹ́yẹ̀wẹ̀ family the union of Igboba Egite family wa bọ́ ni buwa. Jesus! Hey! Jesus! Ebo dada junior Mogoba. Ẹgbẹ́gìtẹ́ wẹ̀ kí bọ́ ni ẹgbẹ́gìtẹ́. Bùbọ́ ni yá. Bùbọ́ ni ṣe. Ṣọ́ọ̀ṣì ni mẹ́yọ́. Ọ̀nà ìfẹ́ tayé lálá. Ẹ ò yé sèdèkà ìgíjọ́ ni sèdèkà sí ìgíjọ́. Gospel audio rẹ̀ ló pè ní ẹ̀pà ìwádìí. Ṣọ́ọ̀ṣì ni mẹ́yọ́. Ọ̀tá ìwẹ̀ nínú iye náà. Ìkùnì mẹ́rìírí yó ní tàmí dánwà dọ́lẹ́wẹ̀ ìmáyé náà wúwú pàìpàì. Ògùn ọmọ sẹ́dẹ̀ yìí yìí kan sẹ́ yìí àgbéda dọ́gẹ́dẹ́. Rùdọ́nà olùpòrùwẹ̀ olùwẹ̀ gbé wa gbọ̀n gbẹ̀tọ̀ kúkú ya pòpọ̀ ní Jésù. Ògùn àpòfẹ́ gbàgbọ́ ògùn pòròdè. Ògùn àpòfẹ́ gbàgbọ́ ògùn gbìgbèròdè. Ògùn àpòfẹ́ ìgbẹ́yìí ṣe. Please let us clap for God, clap for Jesus for the number of years we want to spend upon ourselves. Clap for Jesus for the number of years. Waka. Amen. Wàkùnfẹ́ bàbá màdà àmàkàwé gbòdòdó àpò ìgbéwé mi. Ebo dada wo wá àpò bọ̀ mẹ́wẹ̀ egwu. Àpò. Wúwo wá àpò wá àpò. Thank you, ladies and gentlemen. We thank you because the families of Ogefa no
They are here. Please clap for yourselves. Applaud yourself by clapping for yourselves. Please, we want to reunion our mother to the family. Unda, Iyimana, Omano Mamba Medo, no. Ọ̀wọ́n àbọ̀ ẹgbà ẹgbẹ́ náà yá fẹ́fẹ́fẹ́ èyí ná. Àná iye ní sí ọ̀kẹ́rẹ́ ní máa gé àmì ẹ̀kpọ̀ sórí. Àmì ọ̀nyẹ̀rẹ̀ yìí bá sọ wá. Iye náà ẹ̀gẹ̀ náà wọ́n yá pọ̀ mọ́. Àná ènìyàn ní yọ̀mọ́. Ìyẹn náà iye níye kàrẹ́lá ìgbà. Àpòtọ́ ni wọ́n yẹn. Put your hands together. It's our mother. It is the reason for the season. Clap for our mother. What the born in ya? Any woman who have Jamila, who have Benin, again you get. Rundana, I take back the born Caroline Ikuba, aka Iye Maburu, Isaze Maburu. Please clap for our mother. Iye Isaze Maburu no. Yeah, one no. Iye wa ato. We go. What is that? Ugera, ogima ya fefefe, no. Agari ogima fone. Ja ogima yere no we birthday. Mosigo, what Mosigo? Mosigo. Agbada na Mosigo jo. Egbiwo. Loga ale. Here the people. For the Florida. Thank you. God bless you. She's here in our midst. God bless you. Ije, God bless you. Jayes. Yeah. God bless you. What's up? Thank you. Every all the time, ma. Jayes. Every all the time, ma. No. I'm going to you. Throw me a fly. If you don't know where. They don't think I hear. Obo, where I am, where Ohosa, Ewehi, Ualerum, Osalopoagi, you know. Where the boy now do get where the Damagio. If I saw a gallery, I was about looking at Gimagu. Was about looking at here. Wait, I lose about looking at there. And wow, I can't let one lose about. Don't look at it, no, what with your Milan. We are saying about Milan. Please, if you know you are a man of God or the man of God, the daughters of Zion, please come and declare this place with a word of prayer. Please, if you know you are a ordained man of God, come and declare this place with a word of prayer. Don't be on Milan. Don't be on Milan again. Don't be on Milan. What you get again? Tuesday. Are you a man of God? Tuesday when you wine. Jesus. Is that going to be careful? Yeah. I'm in the way. It's a way for you. Please, a man of God, please come and declare this place with the word of prayer. Ẹrú ìwúrì ìkòlèmíràn ọdún ìbùtò ebo ẹyẹ ya lẹ èrò náà. Father, in the name of Jesus, King of glory, we honor you, we worship you, we exalt you, we magnify you, we lift your name higher above all names. We say thank you, Father, for a gathering like this, and we thank you, oh God, for the wisdom you gave our mother to gather together the family of Ikoba. Father, I want to thank you also for the travel message you granted each and every one of us for our various souls. And we want to also thank you, Father, King of Glory, commit into your hands about all that is going to take place here. Now, that you come and take control of everything in the name of Jesus. Holy Father, King of Glory, as we have gathered here in your name, O God, come in your fullness and move mightily in our midst, in the name of Jesus. Anyone that have any other intention to do one thing or the other that does not glorify your holy name, yeah, Father, we overcome such by the power in the blood of the Lamb. In the name of Jesus.
Father, everything that is going to take here, the food, the drink, and all that is going to happen here, I cover them in the blood of Jesus. That as many that take it over shall be anointed to our body, spirit, and souls. In the name of Jesus. Father, our mother that reunite the whole family, we ask for long life and prosperity. In the name of Jesus. Even the children and the grandchildren. Father, we also will protect and preserve them by the power in your word. Yes, in the name of Jesus. Amen. Thank you, Father. Thank you, Lord. Blessed be your name. Yes, For Lord. in Jesus' name we ask and pray. Amen. Iya, wo nya, wo wasi maya pepe ma hegbene, agegbe ma gbene. Iyi ma we tamia we wa wese wa ya do wa yiheye. Wa wese wa we ya gwe retia. Rundo nya ni nwa. Ma ti opesikawa no do me egyono do bikomi. No de la kola runda e no gbo wa hun. Ere mi sa. E ma buniya pe gyon e dine. So pa bebe e pa scenario me ore wa wo ka o. Lucky O aka Oli Michael. Ijebe. Ejwe. Owo holy. Oli Michael. Ijwe no. Oyere ra adaso ma. Lucky O your car olakara Lucky Omobude aka Oli Michael. Ija. Gbogbo ba lo re ba scenario me. Alagebo Stars of Africa. Of Africa. Nugboge alaga Jennifer. Osazema Boro Jesus. Obi bi shaliki nya. Oyo pegi o. Osazema Boro. Adazoma no ni nwa Bo ya ma si agbada nu ma ka we na ti egbe ni unyagba egbe ni asese egbe na digbela egbodo binu emote na do le gi mazuke do iye ni si okere lo ma ga me po sore ye to boy no mother Carola Igboba ẹnu tó máa wọ́n wẹ́ ẹ̀yí mana ẹ̀wọ́n ní gbogbo àná ń dọ̀n wọ́n sí ẹ̀sọ́ ní màwíjì. Thank you, ladies and gentlemen. We want to call on Ogeba Nomwekpo family to engage the floor with our mother, Caroline Igboba. Yes, the first mission we're supposed to call. Amakiatie, Orie Nae. Obie Okpezika Nyeto Boyno Jennifer Osaze Moro Nosalopo apwente mwege yayi Mobe Obonya Egbe ni asese Egbe Ogie Fanomwekpo Egbe Gite Egbe Igboba Mobe Obonya Waido Oju Fievele Monoriele Nadoleli Yima Sugete Madam Caroline Igboba, Jennifer Osaze Maboro, please engage the floor. The great pastor. Okay. Jesus. Please, want to call on Jennifer Osaze Maboro to take on the floor. Hey. Okay, see that way. Okay, Madam. Thank you. Thank you. God bless you. Hey, Dada. You know what the party are highly lifted in Jesus' name.
Aí, beleza demais o que deu, olha o lá no som, Caroline, please, if you don't take the floor, thank you. But our guests coming to the floor, doesn't floor, allow the family to dance with you. Thank you, God bless you.
Ìdùnnàyé. Líkìdá. Òrùra. Àgbọ̀ngbọ̀lọ́ street ọ̀nà ìdùnnú. Òrùra èyí máa gé ẹ̀rọ yìí. Ok, wọ́n wá dé yé ọmọ. Ọ̀sán ẹ̀ka ẹ̀yẹ ẹ̀yà ìwẹ̀ mọ́ wà. Gẹ̀rẹ́ wípé iye ẹ̀dọ̀wẹ̀ mọ́ wù yé. Èbùhárí wẹ̀rẹ̀ ìmọ̀ọ́wù. Èbùhárí wíyà rẹ̀ mú. Àwọn ẹ̀yà ìmọ̀ọ́wù. Àwọn bàákẹ́ amọ̀ wà tàbí wa. Ọyẹ kádàkádà. Àwọn ekele kẹrẹ dákúnyẹrẹ Buhari. To engage the floor with the celebrants. Likiba ya. Ija. Ela bravo ena va. Ela wekele wea. Lucky A, aka Oli Michael. Come and engage the dancing floor. Thank you. God bless you. Oli Michael. Junior Bongo Park. Dada, unge boya wu ẹ̀yin afiama. Afiama ọ̀rẹ́ ìbálẹ̀ gísàgbọ̀ pẹ̀lú iwu. Uwi bioya. Uwi súsẹ̀ yeye. Ọ̀sán ọ̀bọ̀ ọ̀fọ̀ ebè náà fún àná ẹ̀. Ebè náà bẹ̀ gbùdù yí ẹ̀mí rẹ̀ yé. In Jesus' name we pray. Thank you. Music. Rural community, please come and enjoy the floor with our mother. God bless you. Thank you. Ẹ̀dọ́bọ̀.
Money
from our pocket. We want to say, Mommy, we love you, we cherish you, long life and prosperity. Welcome home. Yes, sir. Yes. Yeah, bebe. Yeah, bebe. Yeah, bebe. Yeah, nopia. Yeah, niku. No, yeah, bebe. Ni maribia. Abiona esaka yeah, bebe. We want to celebrate our mommy. Amasigo. Yes. Wala. No here begging mabania. You know, our Lagebo staff.
Omosigo the Azawuma. Jesus. Omosigo the Azawuma. Omosigo the Azawuma. Omosigo the Azawuma. Hey Jesus. Omosigo the Azawuma. Or is the PPPP upon I don't even know if you 150 there. Jesus. Omosigo the Azawuma. Omosigo the Azawuma. Thank you, ladies and gentlemen. Please, what we call the next item on the program. Mata. Apana. What's it here? Omosigo the Azawuma. Mata the Azawuma. Omosigo the Azawuma. Mata the Azawuma. Jennifer the Azawuma. God bless you. God bless you. God bless you. Matthew Diet. That is Azawuma. Azama. Azama. And the boy the Azama. Ratters. Oh, Jury. Anyone over there, theatre where Uji Wagami is my Uji no Rema Ojino. Ojiano. Opinion. Oji Wuno. Ojino. Oji Wuno.
Ebo Dada the Azaman. Junior Mogopak the Azaman. Àtàsọ́nà ọ̀hìn ìwúná gbọ́yà gbóbi pẹ̀lú Olivia. Ayáàdùn òhun náà ká. Ní àwọ̀ ayá ti òhun náà ká ẹ̀. Màríà tiẹ̀ ó lánàá mi sọ̀rọ̀ pé ọmọ sí ìhó di àzàwùmá yẹn mo ìmọ̀ mi ọ̀. Ìmọ̀ ẹ̀mí ọ̀. Dọ́bí ọ̀wé náà mi wẹ̀ sí. Ọmọ sí ìhó di àzàwùmá. Àzàwùmá mọ́ máa sáré. Ọmọ sí ìhó di àzàwùmá. Ẹ máa tiẹ̀ òkú náà ni. Ayé kèlè wẹ́ náà sẹ́ ọ̀bọ̀ ẹ̀ náà dé níbi gómi náà dọ́là kọ́là. Ààrẹ ìmọ̀ nílé ìyí màdé ní kẹ́ ẹ̀. Osayowamo Awoma. Awoma. God bless you. Wàá afẹ́ wàá gbé. Ẹ̀rẹ̀ gídọ̀. Wàá gbé rédíò yìí. Wàá gbé rédíò. Màá tí ì Jennifer. Alágẹ̀bọ̀ di àsàmà. Yẹ́wọ́. Ẹ̀rẹ́ ma. Jennifer di Azawuma. Oh, yes, junior matter, the Azawuma. Azama, they were there. Azama, only they were there. Giants, the Azama. I hear you, just if you go where maybe Azohi. What's the name? What football? Yeah, Umuta, the market. Our mommy, our life, with all the praise, I shall please take the close out. Thank you, God bless you.
you. Thank you. Thank you.
He